níwájú lẹ́yìn òdì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslim Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Muslim Light. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀hún kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslim Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslim Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ ti sí. Bákan wá bí Yakuba Jacobu ṣe Palestine. Ṣùgbọ́n nígbà wọ́n mú Yusufu tí wọ́n jù kànga tí wọ́n ra Yusufu tí Yusufu dé Egypt tó di pé ó ń ṣàǹfààní fáwọn ará Egypt ọlá dé ìjọba bọ́ sí lọ́wọ́ ó lọ́wọ́ pé wọ́n kú wípé ẹ kú ní Canaan land ẹ máa bọ̀ kíkú sí ìlú àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa bọ̀ wá sí Egypt rọrùn ìpìlẹ̀ wọn gangan láti Iraq ní Kaldania ni. Nígbà wọn wá dé Egypt wọn wá kóra wọn pátá gbogbo méjèèjì láyẹ wọn kóra wọn pátá ẹ dákun ṣé wọn lè sọ pé ọmọ 12 tí ń gbé Canaan gan nítorí pé Ibrahim lọ ọbẹ ó gbé Isiaka lọ ọbẹ Isiaka wá bí Yakuba síbẹ̀ Yakuba wá bí ọmọ 12 ó sì palẹ̀ gbogbo ọmọ 12 mọ́ kó nínú Canaan ti ṣe Palestine òní ọpàlẹ̀ wọn padà sí Egypt automatically kì í ṣe ìlú wọn ni wọ́n wá bí tó rọrùn káàkiri gbogbo ìrìn àjò wọn wá bí tó rọrùn káàkiri ni. Nígbà wọn dé Egypt Fáráò fìyà jẹ wọn lọ́nà bá gbé Musa dìde láàrin wọn Musa kó ọkọ ní Egypt ó ní ẹja máa lọ Canaan padà ibi tí a ti kọ́kọ́ wá so ẹja wọ Palestine wọn làwọn wọ especially wọn ni wọn wọ Jerusalem wọn làwọn wọ kí ló dé wọn làwọn ará abẹ lè wọn lè àwọn tó ń lọ lè lónìí àárẹ ló lè lónìí náà àwọn tó ń lọ lè láyé Musa tí wọn ò fi wọ ọbẹ tí wọn fi gbèpè lẹ́nu Ọlọ́run àwọn náà ló wà ń bẹ náà ìdòdò lónìí. Ìtàn wo lè wá fẹ́ máa pa bàtàbàtà àwo lẹ́fẹ́ máa sọ ok ètò fọ́nì jù rí pé ẹ má lọ ibi tó jìnnà bẹ́ẹ̀ bá lọ ibi tó jìnnà kò fẹ́ for Israel bẹ́ẹ̀ lọ ibi tó súnmọ́ kò fẹ́ for Israel bẹ́ẹ̀ wá lọ ibi tó láàsì kí ibo lọ láàsì wọ́n bẹ̀rẹ̀ ṣe máa kún ọ wọlé láti bí 1918 yìí nǹkan bí 100 ọdún àtọdún 4 àbí ọdún 5 105 years ní ń kó wọn wọ Palestine. Kí ló dé Britain ṣàdéhùn fún wọn pé wọn bá wọn create state of Israel sórí ilẹ̀ ńlẹ̀ tí ṣe ilẹ̀ Palestinian ìtàn sin ni mo ń sọ òbó ní Israel ṣe débẹ̀ kò sì ti jẹ́ Israel ń bẹ̀ tẹ́lẹ̀ o ibẹ̀ ò jẹ́ Israel rí ibẹ̀ ìlú Canaan yẹn kò jẹ́ Israel rí kò jẹ́ rí ó kọ 3 ló jẹ́ rí ó kọ aláwọ̀kọ́ ni Yabus ó kọ ẹlẹ́ẹ̀kejì ni Canaan ó kọ ẹlẹ́ẹ̀kẹta náà ni Palestine. So kò sígbà kankan tó fi jẹ́ Israel ìtàn bó ló sì jẹ́ Israel òun náà ni colonization Britain bó sì kó Nàìjíríà náà lẹ́rú táwa Nàìjíríà sì sọ pé àfẹ́ ìkónilẹ́rú mọ́ bẹ́ẹ̀ náà ni Britain sì wábẹ̀ tó wá kó àwọn ọmọ Palestinian lẹ́rú kì í ṣe Israel ló kó lẹ́rú o àwọn Israel ò sí bẹ́ẹ̀ gbà yẹn àwọn Arab tó wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n wà níbẹ̀ nígbà wọ́n sì kó wọn lẹ́rú tó di bíi 1947 ní ìparí oṣù yẹn ìparí ọdún 1947 tí ṣe around November Britain ó ti parí iṣẹ́ tó fẹ́ ṣe ó ti gba ilẹ̀ tó pọ̀ lọ́wọ́ àwọn ọmọ Palestine tí ń dáko tó pé gbogbo táìmù gan tí ń gbalẹ̀ ń dìjà láàrin ìjọba Britain àtàwọn Palestinian àwọn tó bá ti gbalẹ̀ ń báyìí àwọn Israeli ti kó wá lóríṣiríṣi ìlú ni wọ́n ń kó síbẹ̀. So láti 1980 sí 1947 yẹn Britain ti ṣàṣeyọrí láti bú odidi nation nínú àwọn Israelite sórí ilẹ̀ tí ò ṣe lẹ̀ wọn kí ni wọ́n fi kùyàn nation àwọn Organa terrorist organization àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tó bí 5 kan tí wọ́n burú tí wọ́n máa pa àwọn Palestinian kó tó di pé òmìnira á dé kó tó di 1948 tí wọ́n kéde Israel tó dìjà àwọn yẹn àwọn fúnra àwọn Júù ló recruit wọn náà kò bọ̀ ní àlọ́ láti lo period gbà tí Britain fi ń ṣèjọba láti lá àwọn Palestinian kó lórí ilẹ̀ wọn àwọn yẹn máa ń pa wọ́n ni gbà tí Britain wá rí wípé ó yẹ kí wọ́n strong kọ́mọ̀ sí pé wọ́n kan àtáàkì Arab àgbà
torí ilẹ̀ yẹn belong sí Árábù wọ́n sì takún pọ̀ ilẹ̀ mímá ni wọ́n á rú wọn wọ́n kó bọ́ǹbù fún wọn wọ́n kó bọ́ǹbù fún wọn kódà wọ́n kó plane fún wọn gbogbo ọmọ ogun tí wọ́n dálẹ̀ fún wọn ju 70,000 lọ ní November 1947 tí wọ́n fẹ́ kú 70,000 Israeli soldier náà pípíà wọ́n á promise wọn yí pé wọ́n bá ní ìdí mílíọ̀nù kan rẹ́sẹ̀ sáwọn but àsìkò táwọn wáyé àwọn fẹ́ kú lẹ́mìí pé táwọn bá ti kú káwọn Israeli sáré gbé orílẹ̀-èdè wọn dìde lórí ilé olè nígbà wọn ti kó wọn wá síbẹ̀. ok gbogbo àtàṣì wíì Israeli kàn ń gba àwọn ilẹ̀ kọ̀ọ̀kan kì í ṣe pé ọ̀dàlù ni àmọ́ ó ti gba àwọn ilẹ̀ tí ń kọ́ bí yunifásitì sí Britain náà lọ bá kọ́ àwọn yunifásitì yẹn ọba ṣe ètò economy ètò strong ọba ṣe ètò ìjọba yẹn lẹ̀ tí wọ́n ti plan rẹ̀ lẹ̀ lábẹ́nú wọ́n ń kó báyìí bó ṣe 1948 ní May bí Israel ṣe kéde nù pé òun ti di country àwọn ọmọ Palestine àtàwọn orílẹ̀-èdè lábá bíi Saudi Arabia gbogbo àwọn wòye pé kí ni rádàdà wò lè yìí kí ni gbogbo òsì rádàdà yìí ẹ̀yin tẹ́ wá gbélé àwọn lásìkò gbà tí wọ́n ń jẹ gàbálẹ̀ àwọn lórí ẹ wá ti dórílẹ̀ báyìí wọn wàá fẹ́ káwọn ọmọ Palestine náà kéde tiẹ̀ náà láti gba ìdìbò sí sọ̀rọ̀ bèlè tàṣí pé wọ́n kílèmù ibi tí wọ́n gbà lọ́wọ́ wọn ṣẹ̀rùgbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn àtàwọn Palestine kọ́ bẹ́ẹ̀ ó sì fa wàhálà àwọn Palestine ti ń fa wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọbẹ̀ kì í ṣe láàrin àwọn gbogbo 1920 something yẹn ìwúrọ ẹ tí wọ́n fowó kọ rẹ̀ sọ military wing Hamas sanpẹ ní Sudan Al-Qassam òun náà sì wà náà àwọn tẹ pé kí Britain tó kú òun bẹ òun gan bá Britain jà tọ́ka àwọn kan tí wọ́n bá Britain jà pé ẹ má gbalẹ̀ fún Israel mọ́ tẹ́lẹ̀ bá mi pé kì í ṣe pé Israel yẹn ti bẹ̀rẹ̀ sí pé Britain lọ́dẹ̀ kọ́ọ̀sẹ̀ òun náà lọ gbé ọmọ ọba fọ́sùn ok ìgbà tí Israel kéde Israel bẹ̀rẹ̀ sí máa gbalẹ̀ sí gbogbo ìgbà tó kéde yìí ilẹ̀ tó gbà gan-an tó ló ń gbé Israeli wúlé lórí kò pé 30% ṣùgbọ́n láti 1948 yẹn sí ìgbà tí mò ń sọ yìí ilẹ̀ tí Israeli ti gbà ó ti wọ 90% tàbí kí n sọ wípé tá a bá yọ dúfà àti kínní lẹ̀ ẹgbẹ́ nìṣẹ́ kápá dúfà ìyẹn ní pé West Bank àti Gaza àwọn ará West Bank wọn ò gbà ní wọn ò lọ wọ́n ṣe pa wọ́n tó wọ́n sàtàkù àwọn ará Gaza wọ́n ṣe pa wọ́n tó wọ́n takú bẹ́ẹ̀ àwọn ará àwọn ìlú yòókù wọ́n pa wọ́n débi pé wọ́n dẹ̀ gbogbo ilé wọn. So ìjọ ń pè ní Israel lónìí more than 800 cities villages àwọn abúlé àti ìlú bíi Ìwó Okòòwò tí wọ́n bá ka gbogbo wọn lé ní 800 Israel pa àwọn more than 800 ìlú yẹn àti abúlé ọ̀pọ̀ àwọn rẹ̀ ibi tó wá parẹ́ hun ni wọ́n wá kọ́ ilé tuntun sí tí wọ́n ń pè ní Israel lónìí. Lápèjúwe ìgbà tí mo lọ conference kan ní Syria wọ́n pe conference ní the right of return wípé gbogbo ẹni bá lé nílé rẹ̀ tí wọ́n gba ilẹ̀ rẹ̀ àbí wọ́n gba ilé rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti padà níbàámu sófin àgbáyé gbogbo àgbáyé ló sófin yẹn àwọn ọmọ Palestine wọ́n ń claim ẹ̀ pé kí wọ́n lò fáwọn náà káwọn padà sílé àwọn ìgbà tí mo dé conference yẹn àwọn Britain àwọn Christian wá ṣé professor ní senator Galileo Christian ni bẹ̀tẹ̀ ara àwọn senator Britain ni ara àwọn tí wọ́n sọ̀rọ̀ ní conference yẹn nù àwọn journalists àwọn èèyàn ńláńlá àwọn ajàfẹ́ àwọn àgbà lọ́yà láti America láti Britain láti France láti Russia oríṣiríṣi gbogbo alájọ pàdé àwọn ọmọ Palestine náà wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Palestine yẹn ni wọ́n wá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Palestine yẹn ni wọ́n kó kí lọ́wọ́ rí mọ̀ àwọn ọmọ Palestine wọ́n kó kí lọ́wọ́ èmi gẹ́gẹ́ rí kí yẹn wọ́n kálukú kó kí ilé kọ̀ọ̀kan tí wọ́n lé wọ́n kó kí wọ́n lẹ̀ báyìí wọ́n á ṣe wọ́n ta tẹ́ǹtì fún wọn tó gùn gan wọ́n kálukú wá kọ́ àdúgbò wọn wọ́n sì mú kí lọ́wọ́ èmi náà wá lọ bá wọn pé kí ni tí wọ́n kí yìí wọ́n ní kí ilé àwọn tí Ísírẹ́lì wó ni mo wá súnmọ́ ìyá àgbà kan ó ní òun gangan lòun kó ń bẹ àtọkọ òun tí wọ́n lé àwọn ó ní kí ilé àwọn ò sì mú lọ́wọ́ ó wá ní kí ìyẹn rèé ọmọ rẹ̀ kan bẹ ọmọ màmá yẹn kan bẹ tọ́kọ ọmọ yẹn ti lé ní 40 years òun náà ń sọ sí mo interview ìyá yẹn ó wá ní kí ilé àwọn ò sì ní sọ kí inú à ń sì nígbàgbọ́ pé lágbára Ọlọ́run bí ọba jẹ́ ojú ayé tòun bàbá ọmọ yẹn ti kú yóò jẹ́ ojú ayé ọmọ yẹn wọ́n fọ ọmọ yẹn hàn mí ó ní kí wọ́n lọ bí àwọn ìkú náà léèrè wọ́n lé àwọn ni mo á béèrè pé ìyá ẹ̀ ṣé ẹ mọ ilé yín lòun mọ̀ kí ló wà lórí ilẹ̀ ilé yín nìsín àbí wọn wọlé ó ní kò sí ilé yẹn tí ò tí wò nú àwọn mo á ní kí ló wà lórí ilẹ̀ ilé yín ó wá ní police station kan ni ọ̀dẹ̀dẹ̀ àpọ̀ police station yẹn
tí Israeli ń lò wọ́n wọlé onílé tọ́jú lé sí abẹ́rẹ́ sí àwọn akọ́lé tí wọ́n lé lórí ṣé n tẹ́tẹ́ mọ̀ sọ́pọ́ọ̀tì ni ṣé ọ̀rọ̀ ọ̀run kí wọ́n lé ẹ̀kọ́ lè bàbá rẹ̀ ibi wọn bí bàbá láti kọ́ tó bí Ibrahima látàyé báyé láti ọdún tó ti tó ọdún táwọn yìí ó pọ̀ débi pé nàbà wọn kẹ́kọ̀ọ́ mọ̀ pé kó tó di pé Jésù dé àbí Mósè dé àbí Ibrahima dé 7,000 years àwọn kan ti wà lórí ilẹ̀ wọn àwọn Kànáánì yóò náà ni bó ni wọ́n ṣe lè máa dunnú láti ẹwọ́ ilé ẹlé wọn jáde nítọ́pọ̀ jù náà ọmọ Palestine ò sí náà Palestine ọ̀pọ̀lọpọ̀ ọmọ Palestine Lebanon wọn wà Syria wọn lé wọn sí àwọn míì ti lọ sí America àwọn míì wà ní Egypt àwọn míì wọ́n fọ́n wọn káàkiri ni gbogbo àwọn tó wà káàkiri náà fẹ́ padà sílé wọn ìwọ kan pray pé kọ́ lọ́wọ́ gba àdúrà èwo ó sì lẹ́yìn ọkàn àbáyé màkàndọ̀ láàmú ẹni Hamas lè bọ́dọ̀ ṣe ní ilé gbogbo ẹ̀ pátá wọ́n ti lé wọn wọ́n ti pàánú fámìlì wọn gbogbo ìgbà náà ń pa wọ́n gbogbo ìgbà tí ń pa wọ́n àríkẹ́ sọ̀rọ̀ wọ́n pa wọ́n lọ́dún tó lọ wọ́n pa wọ́n bí oṣù mélòó kan níṣẹ́ wọ́n pa wọ́n di ìgbà táwọn náà retaliate ni wọ́n ń pa wọ́n lọ ní West Bank làwọn Hamas bá wọn retaliate ní Saturday méjì tó kọjá lọ yìí bẹ́ẹ̀ wọ́n rí mọ́sálásí wá fín wọ́n lọ síbi àwọn sàárè àwọn sàbí ànábì àwọn sàbí tábànàbì láyé tó yẹ pé Palestine wọ́n kú sí tí wọ́n sì wọ́n sí ibi tí ó jìnnà sí mọ́sálásí Aqsa ní Jerusalem ẹ lọ síbi àwọn sàárè ẹ̀fẹ̀ pàtẹ́ wípé ẹ̀ní kúre ẹ̀ní súnre bó lẹ ti fẹ́ pé ọmọ ọkọ ni látara ìtàn ilẹ̀ àtilẹ̀ ọmọ ọkọ ni látara pé mùsùlùmí gidi ni tí wọ́n sì rí léètì mọ́ ibẹ̀ yẹn tí wọ́n ní mọ́ọ̀sì tí wọ́n nílẹ̀ ọmọ ọkọ ni nítorí pé èèyàn lòun náà bá náà sì jẹ́ èèyàn bó lẹ fẹ́ express pé wọn ò ní jà òfin àgbáyé ni wọ́n lẹ́tọ̀ọ́ láti jà tí ọba tí wàá jẹ́ mùsùlùmí ní jà fẹ́tọ̀ rẹ̀ ẹ wà máa pè terrorist ẹ ní béèrè kí làwọn kan ṣe fún tó fi ń jà gbogbo ìjà táwọn wíìlì ní ìsìn ẹ sọ iye ọmọ kékeré támàsì pa ẹ sọ iye obìnrin tó pa today more than 1,000 láàrin Saturday ìjẹsàn kọ́ ni títí di òní tí mò ń sọ̀rọ̀ yìí more than 1,200 ọmọ kékeré Gaza ní Israeli padànù àṣà àwọn tó wà ní hospital àwọn tó wà ní hospital ní ìsìn náà àwọn Palestinian wọ́n ti ń súnmọ́ 9,000 plus ni ó ṣe é ṣe kọ́ pé títí àárọ̀ yìí wọ́n ti ọmọ 10,000 wọ́n lẹ́tọ̀ọ́ àti jà náà ẹnìkan kò sí lẹ́tọ̀ọ́ àti wà lẹ́yìn Israeli àfolórí burúkú ẹ̀dá tàbí kọjá láì mọ̀kan mo nígbàgbọ́ yìí pé ẹni àpọ́nlé táwọn àjọ wọn ń pọ́nlé ní pásítọ̀ Adegboye àmọ́ mo fẹ́ fi yíṣù tí wọ́n sọ fáwọn yòókù àti láwọn pásítọ̀ tí wọ́n ń fún lésì láwọn pásítọ̀ tẹ́lẹ̀ ọkàn tí ń bẹ́ẹ̀ fún ẹrù bá àwọn ọmọ Palestinian tí wọ́n jẹ́ Christian wọ́n kọrin rere wà Nàìjíríà pé a ṣe àgbọ̀ báyìí nínú Jerusalem gangan nínú Tel Aviv capital Israeli ò ní àwọn èèyàn ṣe ráyọ̀tì pé mọ́pà Palestinian mọ́ wọ́n ṣe ráyọ̀tì mẹ́ nínú Amẹ́ríkà ráyọ̀tì ẹ̀mẹ́rẹ́ ìlú náà ti ráyọ̀tì ní Britain ráyọ̀tì lọ ní France ráyọ̀tì gbọ́dọ̀ bí pé wọ́n ń sà wọ́n dẹ̀ tó ṣe ráyọ̀tì lọ ìwọ kan wá dúró Nàìjíríà bíi dúdú kí ló mọ nípa àtànlẹ̀ ọwọ́ ní ọ̀n sọ́pọ̀tì ṣé ìbọn fẹ́ gbé pè ìkà aláìmọ̀kan èkejì bí ẹ máa pàtàn bàtàbàtàn ẹ kàwé gidi o ẹ máa kà from the source of àwọn tó wá jílì ńlẹ̀ kódà bẹ́ẹ̀ kà ń bẹ̀ gan torí yín bá ti pé ẹ ti rí pé wọ́n mú ìtàn láti orí Mósè àbí bí Israẹli ṣe débẹ̀ wọn ẹ wá béèrè pé nígbà wọn débẹ̀ ta ni ẹ bá sẹ́yìn tí wọ́n bá pò ń bẹ́ẹ̀ dì sùn ta làwọn tí ń bá wọn jà lónìí ìtàn ìwé fẹ́ pa bẹ́ẹ̀ tó lè kọ́ parọ́ tó òdodo ó sì kí ni yọ hàn ni ebi orílẹ̀-èdè tẹ̀ ti dálẹ̀ láti bàtẹ̀ ti dálẹ̀ ní ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ dì sí lẹ̀ ń jáde sí àná ètò ìṣẹ̀lẹ̀ yìí ní jẹ̀sán ní Saturday October 7 tí Hamas wọbẹ̀ kò ṣẹlẹ̀ rí sí Israel máa ju wọ́ǹbù láti inú Israel rẹ̀ sáwọn Arab ni yóò jù lu àwọn Palestinian yóò jù sí Jordan yóò jù sí Lebanon yóò jù sí Egypt nígbà Egypt bá wọn jà ní October 1970 kọ́ ni àbí 75 ni wọ́n máa ju bọ́ǹbù ní ẹnẹ́kọ́ ìwọ́nú Israel tọ́ra àwọn Amẹ́ríkà wọ́n ó dúró gbẹgbẹ lẹ́yìn rẹ̀ ni gbogbo àwọn France yẹn Britain wọ́n ó dúró gbẹgbẹ lẹ́yìn Israel ni àwọn náà wọ́n lọ plant àwọn tí wọ́n ń pè ní Israel lónìí
kò sẹ́ni kan tó ń pè ní Israel lórí o kò sí gbogbo àwọn tẹ́lẹ̀ jẹ́ ń pa pàápàá wọ́n yẹ sọ ọmọ Israeli o gbogbo lórí passport méjì o ibi ẹ ti wá àti passport tuntun tẹ́lẹ̀sẹ̀ gbangba wọn dé Israel tẹ́ ẹ mọ́nà tànà yahoo ti jẹ́ lẹ́mọ̀ yìí pé Amẹ́ríkà ń pariwo pé wọ́n ti pa 27 náà Amẹ́ríkà ní bí ọjọ́ mélòó kan ṣíṣe wọ́n ti lé ní 30 ní ìsìn France sọ tiẹ̀ Russia dandan ti ń takò wọn pé Palestine ló nílẹ̀ kẹ́ẹ̀ tó débẹ̀ Russia Vladimir Putin ọ̀sánú press conference ẹ̀ pé àwọn Palestine ló níbẹ̀ kò dẹ̀ tọ́ fún Amẹ́ríkà láti máa help Israel against àwọn onílẹ̀ tí ń fìyà jẹ tí ń jà wọ́n jẹ France sọ náà North Korea sọ òdodo ọ̀rọ̀ ara wọn nǹkan jù lálẹ́ àtàwọn lọ́yà ńláńlá lágbàáyé tí wọ́n ń sọ̀rọ̀ àìmọye àwọn tínú wọn dáa kódà gbogbo àwọn tí ń ṣe láti gbogbo Europe 99% Christian ni wọ́n àwọn Christian tó nọ́mà tí èsì pé báyà wọ́n wọ awo olórí ibú ayé tí ń ba ayé jẹ́ tí ń jẹ gàba tí ń sọ adolòsì awo tó fìyà jẹ ọmọ Nàìjíríà má gbàgbé o nígbà wọn tí Nàìjíríà náà gbòmìnira padà tí Nàìjíríà gbà òmìnira padà lọ́wọ́ Britain ní Nàìjíríà àkọ́kọ́ ìjọba táwọn kọ́ ṣe ẹ̀yìn àwọn Palestinian ló wà gbogbo ìgbà tí wọ́n ti rí Muslim gidi tó mọ̀tàn tó wá ti ṣe president bíi Buhari bíi Yar'Adua ẹ̀gbọ́n mísìn bí àsìkò àwọn Babangida àsìkò àwọn kìnní Abacha ẹ̀yìn Palestine kódà olórí Palestine wọ́n ṣàbẹ̀wò Abacha Yar'Adua ó dúró ti àwọn Palestinian Buhari ó dúró ti Jonathan náà dúró tí wọn ṣùgbọ́n kò dúró dáadáa Nàìjíríà tàwọn ń bì ọgbà pé Palestinian nílẹ̀ ń bẹ̀wọ̀n so ló fà á tí orí tẹ bá dàbújá ẹ̀rí ẹ̀ ń bá ṣe Palestinian bẹ̀ àmọ́ àwọn Christian náà wọ́n fa Israel wá pé òun náà gbọ́dọ̀ dùn bẹ́ẹ̀ tọ́lá àwọn Christian Nàìjíríà yìí Christian òṣèlú ni yàtọ̀ sáà Christian tí wọ́n dúró dáa Christian tó dúró dáa ní Nàìjíríà wà wọ́n èyí ṣọ̀tá kódà wọ́n dìbò fún Bọ́lá Ahmed Tinubu nítorí bá ráìtì làwọn máa ń ṣe kí ni a máa ń ṣe bẹ́ẹ̀ táwọn kan bẹ ẹ́jẹ̀ǹtì ni wọ́n àwọn abàlùjẹ́ àwọn ajá ìlú onílùlógún wọ́n ń bá wọn ṣe lábẹ́nú àwọn arú wọn ló lè máa support Israel wọn ò ṣe Christianity owó àtagbára ayé tí wọ́n fẹ́ ní ni wọ́n ń ṣe ìyẹn lọ́fà láyéláyé a lè support ẹni tí tọ́jọ́ pé kàní a lè yan ẹni tó lẹ̀tọ́ a lè yan jẹ ẹ̀mẹ́yẹ Christian lọ́gọ́gùn ẹ̀mẹ́yẹ Christian tí ó support àwọn Palestinian láwọn tó pọ̀ lọ́wọ́ pé àwọn tó normal àwọn tó bá ti bu àwọn àwọ ayé òun fi Freemason àbẹ̀wò àwọn Zionism World Zionism wọ́n bẹ Nàìjíríà àwọn Freemason tó ń belong to ẹ̀ wọ́n wà Nàìjíríà àwọn tó máa jẹ gàba lórí ọmọ òlù lórí economy àwọn náà ni máa lówó jù àwọn náà máa tọwọ́ bọ ọrùn ìjọba irú wọn yẹn náà máa support Israel torí wọ́n fẹ́ jẹ gàba lórí kíni o àgbáyé ṣé wàá gbọ́ o Áfíríkà ò ní dé Nàìjíríà yìí Áfíríkà tí ò ní gbà fún amúnisìn ni o àtàmúnisìn Israeli o ẹ̀yìn amúnisìn Nàìjíríà àtẹ̀yìn chọ́ọ̀chì tí ẹ̀ ń bá wọn amúnisìn ṣe tẹ́ ń hó sí wọn tẹ́ ń gbàgbà wọn tẹ́ ń train bodyguard àwọn pásítọ̀ yín ní Israel ẹ̀yin tẹ́ ń lọ bá federal government sọ̀rọ̀ yìí pé kí wọ́n máa kóbọ̀ Israeli fún àwọn Nàìjíríà ẹ̀yin tẹ́ ń dọ́gbọ́n lábẹ́nu pé níjọ́ ẹ bá fẹ́ gba ilẹ̀ Yorùbá ó kọ Christianity lẹ́ẹ̀ fi gbà ẹ̀yin ó tọ̀ ní o kọ́ máa já yín nú jẹ́ o tẹ́ bá wà tẹ́ lérò wípé Israeli ó kóbọ̀ fún yín ẹ gbọ́ dáadáa amúlé ò ní kúrò lórí ilẹ̀ rẹ o ò ní sọ pé kémi ò kúrò nílẹ̀ bàbá mi wọ́n bọ̀ ọjà yóò burú ju tara Palestine lọ ẹ mú ọkàn kúrò níbi ìyẹn jẹ ayé tá a wà yéye ayé tí ó gbógun ti ìyànjẹ àtàmúnijẹ olùbalẹ̀ jẹ́ wọ́n á gbógun tì ìgbógun tì yẹn máa lọ tí kò fi ní jẹ́ nǹkan tí yẹn kò fi ní jáyé mọ́ ní ìtọ́ lọ wọn lè máa wòran ọ̀làjú lè má ti ṣe fún ayé lẹ create internet ó ti la àtẹni ó lówó àtẹni tí ó lówó lójú weapon tí mẹ́kùnún náà sì máa lò láti sọ òdodo ọ̀rọ̀ ni àti wá àjọ wà kó báyìí ẹ máa parọ́ àmàjà yín àwọn ọ̀fẹ́ kí nǹkan kan dàrú ṣùgbọ́n ẹni bá rò bó wọn da ilé ayé ti arú ilé ayé ti ẹ̀yìn ó sì kíni ní ó dàrú ẹni bá rò bó wọn jẹ gàba lórí ilé ó lẹ̀ kò ní nísinmi tí Israẹli bá fẹ́ nísinmi kó kúrò lórí ilẹ̀ tí èsì ilẹ̀ bàbá rẹ̀ kó fà àwọn mú lẹ̀lẹ̀
kó yé pọ̀ méèké ebi ọlọ́ọ̀ fẹ́ jà ní ọfẹ́ bá máa sì jà lọ́ọ́ bá máa sì jà á máa sì kéde níbi ìjẹrin pé kọ̀tà ń pa wẹ́pọ̀ àwọn pé àwọn wà òkè ó rí á máa sì pa wọn lọ pa àwọn aráàlú ó ń pa obìnrin ó ń pa arúgbó ó ń bọ́ǹbù hospital tí wọ́n ti ń tọ́jú èèyàn ó ń bọ́ǹbù school ó ní iye mọ́sálásí tó ti bọ́ǹbù ṣé pásítọ̀ wo nínú ẹ̀ ń dókòó wọn bọ́ǹbù mọ́sálásí wa pásítọ̀ wo nínú ẹ̀ ń gbogbo wọn pé wọ́n pa 1,200 plus ọmọ kékeré pásítọ̀ wo nínú ẹ̀ ń dóyìn pé wọ́n gba mọ́sálásí wa wọ́n ń wọ ọbẹ̀ wọ́n lọ ṣe jákujàku ṣé ó lè gbà kán wọ ṣọ́ọ̀ṣì tiẹ̀ ta ló fẹ́ fi tiẹ̀ jọ àwọn christian ti ń bẹ́nu Palestine láàrin àwọn Palestinian èpè wọ́n máa gbé ọ̀sẹ̀ báyìí torí wọ́n jọ unite ni láti bá Israeli jà àwọn christian ti ń bẹ́nu Israeli gan wọ́n support àwọn Palestinian torí wọ́n mọ̀ pé àwọn náà lẹ́tọ̀ọ́ àwọn christian ti bẹ́nu Israel ìwọ wà ní christian ti tiẹ̀ ṣé èsì pé èyí ṣe christian Jew nìyí ẹ̀ka ń parọ́ mọ́ ipe ọmọ lẹ́yìn Jésù nìyí ṣe pé òpùrọ́ nìyí àbáwo ayé tẹ̀ ń ṣe lẹ́gbọ́lá fún ju christianity yín lọ ẹ̀yin aláìnírònú ọ̀run òkú àjọ bí ọba sí ìdájọ́ láyé ṣùgbọ́n kó tó má sí ìdájọ́ láyé ẹ̀yin tẹ́ ní justice ẹ jẹ́ justice ò múlẹ̀ níjọ́ tí mẹ̀kúnnù bá yarí pé òun fẹ́ ṣe ìdájọ́ tòun náà fúnra wọn kò sí kóòtù tí ó jókòó kò sí ológun tí ó lágbára lé ẹ lórí níjọ́ náà ní kádàrá ó sọ wípé ẹ lọ ẹ̀yin amúnisìn ẹ̀yin ajẹnípa ẹ̀yin tẹ́ wọ ọ̀nà kọ́nà tẹ́ fi lágbára tẹ́ fi jẹ gàba lórí owó ẹ̀yin tẹ́ pé ẹjọ́ ń pàṣẹ Nàìjíríà kọ́ dàrú ni àwọn tó bá ti fẹ́ tún Nàìjíríà ṣe ẹ̀ má bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀fẹ́ muslim ticket tẹ́ pé hatred tẹ́ ní sí Islam ni ẹ̀yin tẹ́ ń da nǹkan rú ẹni bá fẹ́ ṣe dáadáa ẹni jó rí ṣe ẹ̀yin náà lè máa jíwó kò sí nǹkan tí wọ́n ń pè ní corruption tí Tinubu ò fi rí ṣe tí Buhari ò fi rí ṣe ẹ̀yin gángan rẹ̀ jẹ́ corruption ta ló jalè jù àwọn ọmọ chọ́ọ̀chì wo ni wọ́n mú láyé Ọbásanjọ́ ẹ lọ sí orí gọ́ọ̀gù kẹ́ wo ìwé ìròyìn tó gbé ọmọ chọ́ọ̀chì wo ni chọ́ọ̀chì wo ló ní agbára àti máa la títì bí gọ́ọ̀mẹ̀ntì ṣe ń là chọ́ọ̀chì wo ní ń bá Ísírẹ́lì ṣe chọ́ọ̀chì wo ní security pastor wọn náà lọ tún ìrìn wá láti Ísírẹ́lì ẹ tọ́pa Jésù yín lánàá bẹ́ẹ̀ ṣe máa wí ọwọ́ àdọ̀rẹ́ yín lónìí ṣé chọ́ọ̀chì gidi sì ní àbáwo ayé Ọlọ́run wà pẹ̀lú wa ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ a tún máa sọ̀rọ̀ nígbà míì subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.